ọlọ́pàá ẹgbẹ̀rún 15 ló ti wà ní digbí fún ìdìbò Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ti kìlọ̀ fáwọn olóṣèlú, àwọn òṣìṣẹ́ aláàbò àti àwọn òṣìṣẹ́ àjọ INEC pé kí wọ́n má ṣe gbìyànjú láti ba ìlànà ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ jẹ́. Wọ́n sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá mú fún ẹ̀ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú ìdìbò ni wọn yóò gbé lọ sí olúùlú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá fún ìwádìí àti ìdájọ́. Kọmíṣánná ọlọ́pàá tó ń darí ètò ààbò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun, CP Samuel Erale Etafo ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn àti àwọn DPO sọ̀rọ̀ ní Police Officer Mess nílùú Òṣogbo. Etafo sọ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò kó bí ẹgbẹ̀rún 15 òṣìṣẹ́ aláàbò pẹ̀lú àwọn kọmíṣánná ọlọ́pàá, Assistant Inspectors General of Police, àwọn Police Mobile Force àti àwọn ẹ̀ka pàtàkì mìíràn láti rí i dájú pé ààbò tó péye wà ṣáájú, lásìkò àti lẹ́yìn ìdìbò gómìnà náà. Ó ṣàlàyé pé ìdìbò gómìnà náà jẹ́ ojúṣe ìjọba àpapọ̀. Ó sì fi kún pé gbogbo àwọn tí wọ́n bá mú fún ìwà jàgídíjàgan tàbí màgòmágó ni wọn yóò gbé kúrò ní Ọ̀ṣun lọ sí Àbújá kí ẹnikẹ́ni má bàa lè dá ṣe ìwádìí àti ìdájọ́ náà dúró. Ó tún kìlọ̀ gidigidi fáwọn olóṣèlú, àwọn òṣìṣẹ́ àjọ INEC àti àwọn òṣìṣẹ́ aláàbò pé kí wọ́n má ṣe dá sí ìlànà ìdìbò. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò ní fara mọ́ ríra ìbò, jíjí àpótí ìbò, ìwà jàgídíjàgan, ìdènà fáwọn olùdìbò tàbí èyíkéyìí ìwà jẹgúdújẹrá mìíràn lásìkò ìdìbò ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ti pàdé gómìnà Adémọ́lá Adélékè láti fi iṣẹ́ tí àrán sí hàn àti láti fi dá ìjọba ìpínlẹ̀ náà lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe gbogbo ohun tó ṣe pàtàkì láti rí i dájú pé ìdìbò náà lọ ní ìrọwọ́rọsẹ̀.